Ó bàbá. Ẹ máa ra o. Alága. Ọ̀rọ̀ bí ni. Bàbá. Alága. N tí ń rọ gan ó ju bí lọ. Bó ṣe wà yìí, a ti gbé káàkiri kò síbi tá a ti gbèdé. Bó ṣe wà yìí. Ibi tá a ti wá ń rù ká, ní a ti júwe ọ̀dọ̀ yín bí fún wa pé tá a bá gbé débi gbogbo ayé máa ṣẹ́. Jésù! Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ ká kọ orin kékeré yìí. Gbogbo ogun ni o bá mi ṣẹ́ o, má máa tẹ́tàn fún o. Gbogbo ogun ni o bá mi fẹ́. Ti àgàfà. Gbogbo ogun ni o bá mi fẹ́. Gbogbo ni o bá mi ṣẹ́, má máa tẹ́tàn fún o. Gbogbo ogun ni o bá mi fẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ wọlé ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Olúwa gbàdúrà fún ọmọ rẹ. Àmín. Olúwa gbàdúrà fún ọmọ rẹ. Àmín. Gbogbo ogun tó ní sínú ọyá kó di ìtẹ́mọ́lẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Ẹ kú kalẹ̀. Ó alàgbà. Ẹ jọ̀ọ́ àdúgbò wo ni arákùnrin yìí ń gbé? Àdúgbò gbógun mi ni. Abájọ. Will you keep quiet? Tó fi gbógun mi tó ṣe èyí. Are you playing? Ogun tó ń wà nínú arákùnrin ó lé ní irinwó. Bó ṣe lanu gbógun yẹn ti ń jáde ó kàn ń gbé mi ni. Ó ń gbé mi ni. Ìwọ náà lọ kọ́lé sí gbógun mi, ó lọ gbé gbógun mi, ó wá ń gbógun ológun, ó bẹ̀rẹ̀ sí gbé mi. Ìwọ náà ò rí púpúrú gbé mi, ò rẹ̀ bá gbé mi, ò ràmúlà gbé mi, ogun wá lè gbé mi. Ó lọ dúró ní gbógun mi. Abẹ́rẹ́ rí gbogbo bíbẹ̀ ogun ní bíbẹ̀ ogun ní gbogbo yẹn. Ṣùgbọ́n ogun ayé rẹ̀ á ṣẹ́. Àmín. Ogun yẹn máa ṣẹ́ wọlé. Àmín. Nǹkan tá a máa ṣe ni pé àkókò ní gbógun mi yẹn. Ṣé gbọ́ mi? Ọ̀nà ń gbọ́. Ó dẹ̀ máa gba àwẹ̀ pírípírí 200 pẹ̀lú ìṣòro 200. Ogun ayé rẹ̀ bá dìtẹ̀ mọ́lẹ̀. Àlàáfíà fún yín. Gbogbo mi gbá gbogbo ológun mi. Bó ṣe wà yẹn yọ láìkì jẹ́ fún jẹ́. Mumu. You think say you dey wise? Ẹ máa rọra o. Ẹ lọ bá wálé kókó gbógun mi. Hallelujah daddy o. Hallelujah o. Daddy yìí mo wá rí. Òun lẹ́nu jọ́ mẹ́ta yìí mo pàtẹ́ mi ìta mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni. Ẹ̀dọ̀mọlé lọ́ta ni. Rárá sà kò yé mi. Ok, mo ń gbọ́ yín. Ok daddy ti bá ti pàtẹ́ mi ìta. Ẹ wo esisi ó wàá mọ̀ ṣe yàn máa ń wà lọ́yà kan tí màmá fi wọ́n esisi ní ṣọ́ọ̀pù ni daddy. Alápàtà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ni. Daddy èmi nìkan mo dá dúró sá o. Ẹ̀ẹ́dẹ̀ ẹ̀gbẹ́ sára. Daddy mo ti máa múra ilé mi ìyàgbé sára. Mo lè fi ti wá wà náà. Kò yé mi ni daddy. Ok, mo ń gbọ́ yín. Ẹ wo tí ma ti wá dé ṣọ́ọ̀bù láàárọ̀ tí ma ti wá wọ́n ìṣiṣi tán máa wà sùn. Ìnirẹ́ ni sọ pé kí ni mò ń tà mẹ́ daddy ò sú mi ogun tí ń jà mí. Ẹ̀dùn ẹ ló fi lọ 5 mi. Rárá sà. Wọ́n tẹ̀ wá ń sùn. Kò yé mi sà daddy. Ok, mo ń gbọ́. Mi ò rówó ọmọ skul san àwọn mi wà nílé mi ò rówó ọmọ skul lọ san. Hallelujah o. Ẹ pẹ̀lẹ́ sà o. Daddy mi ò rówó ọmọ skul san. Mo ti gbọ́. Ẹ gbàdúrà fún mi. Ṣé mo fẹ́ sanwó ọmọ skul fún yín ni? Daddy ẹ gbàdúrà fún mi ẹ̀dán. Ogun ń jà mí. Ẹ ní sùúrù fún mi. Èmi kọ́ mo fẹ́ sanwó ọmọ skul yín náà. Tèmi wá gbàdúrà lọ́dọ̀ Jésù ni. Bẹ́ẹ̀ ni sà. Èmi kọ́ mo kógun bá yín náà. Daddy mi ẹ̀gbọ́n. Ẹ dẹ̀ farabalẹ̀. Daddy ẹ̀jọ̀ fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Ó ní kíláàsì mi kan tó promise láti Tuesday ìgò báyìí tí ó ti dà mí lò. Máa fẹ́ kẹ́ gbàdúrà fún mi. Bọ̀ ká tún máa gbàdúrà ẹ fún àkáǹtì nọ́mbà yín. Are you playing? Àkáǹtì nọ́mbà mi. Bẹ́ẹ̀ sà. Ọ̀dà pélé mẹ́nu bẹ̀. 20 Yeah. 68 29 Okay. 50 20 Okay. UBA. Yeah, ọ̀gá ẹ̀ tiẹ̀. Ẹ ti lọ sà. Ọ̀dà kè. Daddy wa bí. Ọ̀dà pa client àbí kílẹ̀ pé kọ́ rẹ̀. Client. Ayé rẹ̀ fẹ́ ta. Ẹ wọlé. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Olúwa gbàdúrà fún ọmọ rẹ̀. Amen. Client yẹn kó tó mú client mi wá. Àmín. Kó mú mẹ́ta wá. Àmín. Kó mú mẹ́rin wá. Àmín. Kó mú márùn-ún wá. Àmín. Kó mú mẹ́fà wá. Àmín. Ọ̀yá client gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù ọ̀yá máa tẹ́wọ́. Àmín. Daddy èmi lẹ́lẹ́ ń bí Daddy ẹ gbàdúrà fún mi. Ìyá mi máa lọ sórí àpáta kò lọ́kùnrin máa pariwo fún Jésù pé kó gba gbogbo ayé rẹ̀ mi. Daddy sẹ́lẹ̀ àánú. Okay sir, mo ti gbọ́ sà Daddy, mo ti gbọ́ sà. Kíláàsì yẹn kó mú ọ̀pọ̀lọpọ̀ kíláàsì wá. Àkáǹtì tó wọ́n ti wọnú àkáǹtì tó Àmín. kó máa kún. Àmín. Kó máa kún. Àmín.
iyì kó máa kún Jésù Kristi Olúwa wa. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà rí i pé iṣẹ́ àṣekára ni. ìpè wòlíì dádì ni mo fẹ́ Olúwa kó ràn ọjà mi kó ràn ọjà mi kí ó ràn ọjà mi kí ó ràn ọjà mi. Continue. Jésù Kristi Olúwa wa. Here is God. Ká jókòó síbi ìpariwo dádì mi etí ń fún gbá. Dádì mi. Dádì ọmọ ìdílé mi fún lórí ìlú ó yá kó jẹ́ kí wọ́n àgbà. Ó ń bọ̀ nílé ó ń bọ̀ ní church. Abọ́ mi kù lọ́wọ́. Ìyá rẹ̀ abọ́ kan ò ní mú lọ́wọ́. Kéésì ò kẹ́ni tí wọ́n ń pariwo máa gbàdúrà ọ̀fẹ́ ni mo fẹ́ kú ní ọ̀fẹ́ jẹ́ kí n kú sí ilé bí ní. Dádì mo wà ń bì dádì mo ti kọjú sọ́run dádì ṣe lógún ń jà mí Olúwa dádì ní kí n kọjú sọ́run ayé mi tèmi bá mi. kọjú sọ́run ogun ayé mi jẹ́ kó ṣẹ̀ dádì mo rò pé màá rí gbàlà lọ́dọ̀ yín ni. Ẹ ló báwo ni. ojoro báwo ni ẹ máa kújọ́ mẹ́ta. lọ́wọ́ ń yá. Ó lágbára gan o. ìyàwó kọ́ ọmọ kọ́. Ó alhamdulilayi ọpẹ́ ní fọ́lọ́run. ọjà ìpẹ̀lẹ́. Ilé wo ló wà báyìí. mo wà ní Ọ̀fà state mo wà. Ọ̀fà state báwo. ok iṣẹ́ wa ló ń ṣe. mo ṣe télọ̀ dé mo ń ta aṣọ mo ń ta àwọn materials. manager mi yẹn o. Ọlọ́run máa fàlọ́ báríkà sí. àmín mo ṣe prepare láti lọ sí another country ní ìjọba fẹ́ kúrò Nàìjíríà. o ti fẹ́ kò ní Nàìjíríà báyìí. country wo ló ń lọ báyìí. mo lọ sí Abuja country. ayé mi tèmi bá mi. Abuja country. Abuja country. Ó dẹ̀ lè bákan lójú mi o. Èwo ni wèrè gan. Ó dàbọ̀. ok ó dà mo ti bí ẹ kò sí wàhálà. ok ó dà. Are you playing? What type of plane is this? Orúkọ mo ti sọ̀rọ̀ láìpẹ́ mi kúrò ní ìtumọ̀ pẹ́ṣọ̀ tó wá ń béèrè lọ́wọ́ ní pé ẹni ẹgbẹ́ ṣé ó fẹ́ kí n jòkó sí Nàìjíríà pọ̀ láìpẹ́ mi. Mistake gan ni mo ṣe. Mo tún sẹ̀ sọ bí ìrìnàjò mi fún. Alágbára lọ́lọ́run mi. Alágbára ní Jésù mi o. Apostle, we hear of this. Ẹ pẹ̀lẹ́ máa o a tó ọjọ́ mẹ́ta o bọ́ mi ò mójú yìí. Ẹnìkan ló júwe ọ̀dọ̀ yín bíbá ẹ fún mi pé tí n bá dé ọ̀dọ̀ yín ogun tí ó ń bá mi ká yìí yóò ṣe àṣẹ wọlé. Alágbára ní Jésù. Ṣùgbọ́n bí mo ṣe ń wo yìí ogun gbéná ayé yín báyìí. Bẹ́ẹ̀ ni ogun pọ̀ Nínú ayé báyìí. bẹ́ẹ̀ ni gidi ìyà yìí ti pọ̀ jù iṣẹ́ yìí ti pọ̀ jù. ok alágbára ní Jésù Kristi ẹkúnlẹ̀ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Olúwa gbàdúrà fún ọmọ rẹ kí gbogbo ayé rẹ kó di ìtẹ́mọ́lẹ̀. There is God. Madam, ẹ jọ̀ọ́ níbo lẹ ń gbé. Gbógun tèṣù mi. No wonder abájọ tó gbáyé ń fi ẹ́bì tó báyìí. Ẹ ń gbé gbógun tèṣù ẹ tó ń gbógun tì í. Fúnkẹ́. Ẹ ń gbé ládùúgbò èèyàn ẹ ń gbógun tì ẹ ń yọyé rẹ lẹ́nu. Ṣé ẹ rò pé sọ́tà níyàwó rẹ ni ó ń gán yí lórí ìran náà. ayé mi Ẹ ń tèmi gbé ládùúgbò bá mi. èèyàn gbógun tèṣù ẹ ń gbógun tèṣù. Ẹ wá lógún mọ́ ẹbí inú ayé yín. Àdúgbò lásán ni. Ṣé ẹ máa gbóòtọ́ ọ̀rọ̀ mà? Ṣé ẹ bá fẹ́ kó gbọ́ ayé yín yẹn kó lọ fáínálì ẹ kó kúrò ládùúgbò yẹn ní gbógun tèṣù yẹn sọ̀rọ̀ mi yẹ yín ẹ̀ lé máa gbé lé yẹn kẹ́ tó máa gbógun tí. Fúnkẹ́. Àlàáfíà fún yín Jésù Kristi Olúwa wa. Yálà gbo kí ló wà ń bẹ̀. Clever Gushi. Ọ̀ya kí ló wà ń bẹ̀. Jẹ̀dí wà ọ̀pẹ́ yìí wà alẹ́ wà àfàtọ̀ wà gbẹ̀mí débẹ̀ wà tí kan ọlọ́mọkùnrin bá sì kàn yọ ọjọ́ rẹ̀ lọ́nà ó sì wà náà. Tí kò bá gùn jọjọ́ orí ọlọ́mọkùnrin lọ́wọ́. Ọ̀gbun ẹ wà. Ọ̀bẹ ni.
ọbẹ̀ ẹ kí ló ọbẹ̀ sí. a fi gé dàrá adérí ẹ kékeré a fi gé dànù. ó gé adérí ẹ kúrò alákòóbá èèyàn ní alákòóbá gbogbo. ẹ ń pè mí sẹ́lẹ̀ ìgbà tẹ́ wọ́n pè mí náà bẹ̀rẹ̀ wọ́n pè mí sẹ́lẹ̀ pípẹ́ kó tó kù kó tó wọlé kó tó wọlé. mo máa ní kí wọ́n gé kúrò ní. kí wọ́n gé kúrò ní alẹ́ yìí méjèèjì jọjọ sí èrè ni. yóò ló ń jẹ ọyẹ ìgbé wa. dájú o ẹ káre. ẹ kú jòkó sà. ẹ máa tà. àmì jésù. ẹ máa tà. ẹ kú ṣé olúwa. ẹ káre. yẹ sà. ẹ pẹ̀lẹ́ dájú. ṣé ń lọ. ó lọ. olúwa ṣe. ayé mi tèmi bá mi. ẹ kú ṣé olúwa. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́ ma. ṣe gbádùn ẹ. àdúpẹ́. ẹ pẹ̀lẹ́ dájú. ẹ sà. bí mo ṣe ń jẹ yẹn lọ ọlọ́run sọ fún mi pé kí n gbàdúrà fún yín. will you keep quiet. ọlọ́run ní kí n gbàdúrà fún yín ọyẹ kúlẹ̀. ìyẹn náà. ní orúkọ jésù. àmì jésù. ní orúkọ jésù. àmì jésù. olúwa gbàdúrà fún ọmọ rẹ. àmì jésù. ọjà rẹ kó máa tà. àmì. kó máa ṣe kùtà. àmì. ìyẹn lè wá kó máa lé sí. àmì jésù. ohun mèremère tó kọ̀ ní gbogbo ẹ̀ fún olúwa ṣe fún. àmì jésù. bàbá ṣe fún. àmì jésù. olúwa ṣe fún. àmì jésù. gbọ́ àdúrà. àmì. ní orúkọ jésù kristi olúwa wa. àmì 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 lórúkọ jésù. ẹ madam. ẹ sà. ẹ jókòó. ayé mi tèmi. madamu. ẹ sà. bí mo ṣe ń gbàdúrà lọ yẹn ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ bá yàn jà ṣé gbọ́ mi yé ẹ má bá yàn jà o gbogbo ohun tó kù kún ti bí ó ṣe fún yín ó ṣe lè dùn yín tó ẹ gbọ́dọ̀ bá yàn jà o. will you keep quiet. mo mi orin lákàn níwájú yín orin yẹn tóbi gan o ti ń bọ̀ báyìí ẹ gbọ́dọ̀ bá yàn jà ẹgbẹ́ ìkìlọ̀ o ẹgbẹ́ ìkìlọ̀ o. àdúpẹ́ dáàdì. àlàáfíà fún yín o. ẹ ṣé o. ẹ máa ta o. àmì o. ẹ pẹ̀lẹ́. dáàdì. yá ẹ tí ì fún mi lówó. owó. ẹ tí ì fún mi lówó oúnjẹ. mo ti gbàdúrà fún yín mo ti gbàdúrà fún yín àdúrà ìjọ owó lọ. ayé mi tèmi. àdúrà ìjọ owó. ọ̀rọ̀ mi ò yé yín àní ẹ fún mi lówó oúnjẹ tí mo tà fún yín ẹ fún mi lówó àdúrà yín gbẹ̀yìn ọlọ́run ní iṣẹ́ yín làdúrà ẹ fẹ́ mi lówó oúnjẹ tẹ́ ẹ jẹ. náà ni mo sọ mo ti gbàdúrà fún yín náà. ẹ sanwó dáàdì. ṣé owó lẹ fẹ́ ni àbádùà. méjèèjì ni mo fẹ́ sùn pé ìsanwó oúnjẹ tẹ́ ẹ jẹ sọ́yọ̀ fẹ́ ní kí n gbóúnjẹ fún yín ni ẹ fún mi lówó ìyọwó ni ká ẹ fún mi. mẹ́wọ́n wà ní kẹ́ má bá yàn jà. bí ẹni ẹ sọ ìgbẹ́nu ẹ sọ̀rọ̀ ẹ wò sọ ara rẹ wà kan ni dádì èèyàn ọlọ́run ẹ kọ́ bá kò kẹ́ fún mi lówó ẹ mọ́ tìrá mi ni mo sọ ẹ fún mi lówó ẹ fún mi lówó oúnjẹ tẹ́ ẹ jẹ. ọmọ yẹn tún rìn ẹ létí ọmọ yẹn sí ẹ níyè o fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu. àdúpẹ́ sà èèyàn ọlọ́run ẹ fún mi lówó oúnjẹ tẹ́ ẹ jẹ ẹ mọ́ gbé yẹn lọ́wọ́ tèmi o bá jẹ́ bẹ́ẹ̀ ṣe é ṣe sí gbogbo àwọn èèyàn nìyẹn. tó bá ti jẹ́ pé owó lọ fẹ́ sọ ara rẹ àkànní sọ ara rẹ mo wí fún ọ o. bá jẹ́ pé owó lọ fẹ́ gbà kò burú gbọ́dọ̀ àmì kò burú. ẹ wò ẹ mọ̀ lọ ọ̀rọ̀ yìí ti jẹ́ ìmọ̀ fàì lọ́dọ̀ lọ́wọ́ àgbàyà ní bẹ́ẹ̀ ṣe é ṣe nu ẹ mọ̀ lọ bẹ́ẹ̀ ti jẹ́ ti yó olè ti jẹ́ ìtẹ́ ti yó ó yẹ lọ ẹgbẹ́ ìwé ẹ lọ àwọn àgbàyà bó ṣe é ṣe nu ẹ mọ̀ yálé olóúnjẹ gidi ẹ múra sí ẹ̀yin nu ọlọ́run.